Hi everyone, welcome to my channel. Ẹjọ́ bàbá, ǹjẹ́ ó wá ṣe é ṣe tó yẹ pé téèyàn bá ní pé òun fẹ́ ní iṣẹ́ kan ibi báyìí lòun fẹ́ rìn lọ tóun ti fẹ́ lọ gba iṣẹ́ ṣé kóun wà ń bẹ̀ ni àbí because gata ṣe ń béèrè lé ní pé bàbá àwọn èèyàn ti wò pé kán lọ sọ́dọ̀ Ifá ṣẹ̀mọ̀ pọ̀sán yìí máa sọ kúlẹ̀kúlẹ̀ ṣùgbọ́n Ifá odù Ifá ni wọ́n fi ń sọ̀rọ̀ ẹjọ́ bá wa yànnà méjèèjì. ẹ ṣé mo dúpẹ́ olóòtú àdúrà àgbà ṣe rí ìwòṣẹ́ yìí tí wọ́n fi ń woṣẹ́ kí n lọ́ọ̀bì kan àbí kí n ṣe nǹkan kan àbí kí n má ṣe ó lọ ríṣiríṣi ni àbẹ́ẹ̀gbọ́ ó lọ ríṣiríṣi ni ẹ mọ̀ pé àwọn kan náà wà gẹ́gẹ́ bí aláìlọ́lá obì náà máa ń dà kọ́tọ́ bá dẹ̀ sọ báyìí bẹ́ẹ̀ ni àbẹ́ẹ̀gbọ́ yóò bá mi torí tí wọ́n bá da obì yẹn bí ẹsẹ̀ Ifá odù Ifá ló máa mú yọ tí wọ́n máa ní wò ó wọ́n á dá báyìí ọ̀kànràn méjì wọ́n á dá báyìí ìdí méjì ṣe ń gbọ́ tó bá jẹ́ Ifá náà ni wọ́n dá bọ́n ṣe máa sọ odù Ifá tó bá yọ náà nìyẹn tí wọ́n máa kì í fún yàn ṣe rí Ifá Ọ̀rúnmìlà ó máa sọ̀rọ̀ bí òwe ọlọ́gbọ́n ló máa yé torí èèyàn mọ nǹkan tóun torí ẹ̀ dá Ifá tó bá dẹ̀ sọ̀rọ̀ báyìí ó máa sọ̀rọ̀ bí òwe ni ṣe ń gbọ́ ṣe rí ọ̀sán yìí ẹ gbọ́ tí wọ́n sọ pé ẹyẹ tó gbójú ní ṣàwọ̀ àjẹ́ ẹ gbọ́ omi tó gbójú òun ló máa ń ní afárá ṣe rí ọ̀sán yìí tó bá gbójú tẹ bá dọ́dọ̀ ẹ béèrè nǹkan lọ́wọ́ ẹ ó máa ṣàlàyé fún yín ni gẹ́gẹ́ báwọn bàbá wa ṣe bá nìyẹn kó máa ṣàlàyé ọ̀rọ̀ Ọ̀rúnmìlà bó ṣe wà nìyẹn báwọn bàbá wa ṣe bá nìyẹn tí wọ́n bá dá báyìí bẹ́ẹ̀ ni kò sí èyí tí ò dánú ẹ̀ láti béèrè nǹkan kan ṣùgbọ́n òtítọ́ òun làwo lòdù ṣe ní làwo ń ṣe ń lé Ifẹ̀ tó fi ń dire òtítọ́ lójú. ẹ ṣeun gan bàbá ẹ jọ̀ọ́ ẹ wá sọ fún wa àwọn kan máa ń sọ fún wa wọ́n máa ń sọ wípé àwọn tó bá lọ sí ọ̀dọ̀ àwọn oníṣègùn àbọ́lọ́sàn yìí pé ó kàn máa lè rí nǹkan tó ń ṣèyàn ni ṣùgbọ́n wọn àti rí àtúnṣe ẹ̀ ó máa ń dàbí pé kò ń ṣe é ṣe fún wọn ṣé lóòótọ́ ni bàbá. ẹ ṣé olóòtú àdúrà àgbà ẹ mọ̀ pé ní ayé ìsìn ọ̀pọ̀ láwọn ọmọ wa wọn ò fẹ́ kọ́ṣẹ́ àbẹ́ẹ̀gbọ́ ẹlòmíì wà tó bá ti bá iṣẹ́ yìí lé sìn ó di pé kó lọ ìrìn àjò kó lóun náà ń ṣe ọ̀sán yìí òun ń ṣe babaláwo ó máa náwó tó máa lọ gba ọ̀sán yìí níbì kan ni kò ní jẹ́ kí wọ́n mọ̀ nílé ìgbà tóun náà bá dẹ̀ gbà lọ́hùn tó bá ṣiṣẹ́ ló ṣe máa wá fara ẹ̀ hàn lé ẹ̀ ń gbọ́ yóò bá mi pé òun náà ti ń ṣọ̀sán yìí àbí òun náà ti ń ṣòṣìgù wọ́n máa ní o ti ń ṣòṣìgù ta lọ̀gá ẹ alẹ́ nìkan lọ̀gá òun láì dúró kọ́ṣẹ́ ìṣìgù yẹn ẹ̀ ń gbọ́ yóò bá mi ǹjẹ́ tí iṣẹ́ náà bá dẹ̀ rojú báwo ló ṣe máa rojú tó bá ta kókó báwo ló ṣe máa tú ẹ gbọ́ ọ̀pọ̀ nú wọn ló máa ń rí bẹ́ẹ̀ tí wọ́n máa sáré wá bá àgbà lé kíní kan ṣe ìyàwó òun sìn wọ́n ní sọ pé wọ́n gbaṣẹ́ oníṣẹ́ wọn ò lè ṣe kíní kan ṣe ìyàwó òun sìn àbí kíní kan ṣe ọmọ òun sìn nísinsìnyí wọ́n ya pé òun ẹ̀yìn kíní kan kí lóun lè lò fún. ṣé ìyẹn ni wọ́n máa gbé iṣẹ́ wá fún láti ta tó máa ta kókó tó lè tu èèyàn kọ́ṣẹ́ débi tó máa nítumọ̀ ni. ẹ ṣeun gan bàbá ẹ jẹ́ wá bá wa sọ fún wa kí ni wàá ní àwọn àǹfààní oríṣiríṣi tíyẹn wá lè jẹ látara ọ̀sán yìí tó bá wá sọ́dọ̀ yín. àdúrà gbà ẹ ṣé mo dúpẹ́ àǹfààní lóríṣiríṣi àbẹ́ẹ̀gbọ́ àǹfààní lóríṣiríṣi nǹkan tí èèyàn bá dé ọ̀dọ̀ ọ̀sán yìí ló máa ṣàlàyé ẹ̀ fún àbẹ́ẹ̀gbọ́ nǹkan tí èèyàn bá lọ sí ilé aláwo babaláwo
náà máa ṣàlàyé ẹ̀ fún. Bá a ṣe ń sọ pé ọlọ́sàn yìí péríṣiríṣi bẹ́ẹ̀ náà ni babaláwo péríṣiríṣi nìyẹn o. Ẹ gbọ́ Yorùbá mi, bẹ́ẹ̀ náà ni babaláwo péríṣiríṣi nìyẹn o. Ọ̀pọ̀ nú àwọn oníṣẹ́ ọwọ́ báyìí nǹkan tó máa jẹ náà dẹ̀ wá. Ìyẹn ló ṣe fà á táwọn ìjọba fi máa ń ní kéèyàn máa gba ìwé Ministry of Health. Ẹ gbọ́ irú ìwé náà lẹ́ ń wò lókè yìí. Wọ́n máa ń lọ sẹ́mínà ẹ̀ ni tó ní ọ̀dà pupa tẹ̀ ń wò yìí. Àbẹ́ ẹ̀gbọ́ Yorùbá mi, wọ́n máa ń lọ sẹ́mínà ẹ̀ ni. Ṣé ó yé yín sìn? Ó máa ń díwò, ó ní iye ọdún tó máa ń díwò. Ìmí ìwà ọdún márùn-ún. Ṣé ó yé yín sìn? Téèyàn ò bá kọ́ṣẹ́ débi iṣẹ́ tí ò bá mọ̀, wọn ò lè fún ní ìwé yẹn. Bẹ́ẹ̀ náà ni ìwé kan náà wà, láńsẹ̀nsì kan wà ń sìn ta tó ń gbà on board ni láńsẹ̀nsì yẹn ti jáde wá. Àbí kò yé yín sìn? Ní Ogun State ń bì on board ni láńsẹ̀nsì yẹn ti wá láti ọ̀dọ̀ wọn gómìnà, láti ọ̀dọ̀ Ministry of Health náà ni. Ó yé yín, Ọlọ́run kó gbàdúrà wa. Tìtorí àwọn tí wọ́n máa ń ṣe iṣẹ́ ṣe báyìí, tí wọ́n máa ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni pé jìbìtì àbí kinní kan, iṣẹ́ tí wọn ò lè ṣe, ó pẹ̀lú nǹkan tí wọ́n ṣe fún wa ni wọ́n ṣe ń fún wọn láńsẹ̀nsì yẹn. Ó pẹ̀lú. Adẹ̀tí nígbà tá a lọ bá gómìnà ṣe ìpàdé gan àti sọ́lọ́hún kó bá wa kó àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ jáde tí wọ́n lè máa ṣiṣẹ́ lé lórí. Àǹfààní wà rẹpẹtẹ. Gẹ́gẹ́ bí nǹkan tẹ́ béèrè lẹ́ẹ̀kan, ọ̀rọ̀ ló tún yàgbá ọ̀nà ibi tí mo sọ̀rọ̀ sí yẹn o. Téèyàn bá dé di ọ̀sanyìn tàbí ìṣègùn tí ó yé yín sìn, ẹ̀yin wò ó sìn, kínú máa rùn yàn kan ní inú rùn wọn, ṣe mọ̀ pé inú ló ń rún. Ìmí ìwà wọ́n máa fún lóògùn ni pé kó gbà kó lò. Ìmí ìwà wọ́n máa fún lẹ́tàrí lásán ni pé kó jẹ́. Inú yẹn máa lọlẹ̀. Ìmí ìwà ọwọ́ lásán náà máa ní kó fi lọ fọ̀. Gba ọṣẹ yìí fi lọ fọwọ́ síbi tán ní tẹ́mọ́lẹ̀. Inú yẹn kẹ̀ máa lọ, ọwọ́ kẹ̀ ló fi fọ̀. Àbí kò yé yín sìn? Gbogbo irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Irú ibà tá à ń sọ yìí, ibà tó péríṣiríṣi. Tó bá dọ́dọ̀ oníṣègùn míì, tó bá ní ibà ṣọ́mọ mi o, ògùnbà náà máa lọ ṣe fún. Ibà míì wà táífọ̀dù ni. Ibà míì wà yẹ́lò fífà ni. Àbí kò yé yín? Gbogbo ẹ̀ ló lọ ríṣiríṣi bẹ́ẹ̀. Ìyẹn lèèyàn ṣe ń kọ́ṣẹ́ dójú iṣẹ́. Ẹ ṣeun bàbá.